dùn, ìgbà kan tún bọ̀ tó máa dùn, ìgbà ọ̀nà bí òréré bẹ́ẹ̀ ni ó pọ̀ ìṣọ̀bọ ológun bẹ́ẹ̀ ni àrùn sí pẹ̀lú òkú ẹ̀ bẹ́ẹ̀ kó bá pẹ́ dálẹ̀ fún ayọ̀ ní ọ̀dọ́ gbogbo ẹni tó bá fún mi tó fún lóko òdìdó ọdọ kó fàyọ̀ ká bí mi sọ pé ìgbà tó lọ́rùn yìí lẹ́nu kó lọ sí òní padà tó lọ́run dá ìgbò lọ sí òní padà ó ló dàbí ẹni tó ń láàlà ó ní àwọn kìkìrì ń pe Olúwa ṣe ńlá fún wa Olúwa ṣe ńlá fún wa torí náà wáyọ̀ Ọlọ́run máa mú ìgbà ọ̀tun wá sínú ayé èmi àti ẹ máa láyọ̀ bẹ́ẹ̀ ni ó máa dá ìgbò lọ sí òní wa padà bẹ́ẹ̀ ni ìgbà ń gbà ní ẹ jẹ́ ká máa rọ́ṣù ìgbà tí ó bá ní Ọlọ́run lónìí ọ̀dà kan ọ̀rẹ́ lọ mú sùúrù ìdí Ọlọ́run kúkú wò láti gbọ́ ìpè rẹ̀ ìgbàgbọ́ nínú Jésù lè mú mi ṣàṣeyege Ọlọ́run ló lè fún ni láyọ̀ ènìyàn lè fún ni láyọ̀ kó pẹ́ títí o agbọ́lọ́ la pé bàbá òkè ló yá ayọ̀ púpọ̀ lọ́dọ̀ bàbá fún mi láyọ̀ Jésù fún mi láyọ̀ kíre gbẹ̀yìn ayé yìí fún mi láyọ̀ ayọ̀ ìgbàlà ni mo fẹ́ fún mi Olúwa lórí tí tó fún mi ó máa tí tó gbogbo ẹni tó fàyọ̀ kó náwó sókè o èmi fàyọ̀ mú náwó ní ọdún yìí ni àti a máa láyọ̀ sọ pé mo máa láyọ̀ lórí gbogbo ìkórìtà ayé mi mo máa láyọ̀ ayọ̀ ìrètí mi lọ́jọ́ gbogbo ẹni tó fàyọ̀ kó náwó sókè èmi fàyọ̀ mú náwó ayọ̀ ni mo fẹ́ o bàbá Ọlọ́run ayọ̀ mi kú